Dr. Zabby's Talk Show. Akí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, akí wa wípé akúbójú ọjọ́ ṣeré, akí ẹ̀yin ìyá, akí bàbá, akí ẹ̀gbọ́n, akí àbúrò. Èmi mo yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọ̀pọ̀ yọ̀ṣí ọlọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ a máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ó ní ayé ọpẹ́ máa fi máa yọ. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe agbátẹrù, tí ẹ ràn ètò yìí lọ́wọ́ láti máa like, láti tẹ like, láti fi comment sílẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ síbẹ̀ náà wípé a kú ètò ńbẹ ohun bẹ́ẹ̀ náà làwọn kí yín pé ẹ kò gbójú ọ̀ṣọ́ ṣeré ní agbára lọ́wọ́ Ọlọ́run àní tó jùlẹ̀ mọ́lẹ̀ àní wá láyé ṣe ẹ̀mí ògùn àtàláfíà Ọlọ́run àfi ta wá lọ́rẹ. Now gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìyàwó àti bàbá wa náà tí ẹ máa ń ju fídíò sí wa àmọ́ lóore o, God bless you. Gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa dá sí ọ̀rọ̀ foundation wa náà ní agbára lọ́wọ́ Ọlọ́run arọ́mọdọ́mọ wa èmi àti ọmọ ní gbégbá bára ní agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo èyí tí Ọlọ́run sọ wípé ó ti tú nínú ìgbésí ayé wa, tútú náà ni ó máa jẹ́. Èyí tí wọ́n ti wá bá wa sọ wípé ó ti dè, bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ní agbára ní ọwọ́ Ọlọ́run. Ìyá mi àti bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, ẹ jẹ́ kí a sáré lọ ṣe cup of tea gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe. God bless you. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabby Life Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́ lórí ìkànnì Zabby Life Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabby Life Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká. gẹ́gẹ́ bí èrò wa ní Zabby Life Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ ètò tí lọ síwájú sí i ló jẹ́ àmọ̀lógún fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀ síwájú sí i. ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé No. 6 Bremer Street Sabo Ṣàgámù Ògùn State. tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabby Life Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. account number 579-868-6013 FCMB. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696. bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabby gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabby Life Foundation àánú ló jẹ wá lógún. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Èwo ni aníkàsáré gbéyẹ̀wò ní ọjọ́ títí òní láì má gbára wa ní àkókò. Kí ló fa ariwo? Kí ló fa wàhálà? Ibo nílé ètò ti lọ jáde, ibo náà ti wúyọ. Wọ́n kó tó di wípé a lọ síbẹ̀, ẹ jẹ́ ká gba bíbá ìwọlé náà. Ká wo ṣé ritual náà ń ṣe ni, ṣé patí ni, báwo ló ṣe jẹ́ àti wípé ṣé ilé ayé ní Nàìjíríà tàbáyé ibòmíì ni. Torí pé ní àwọn ìlú ibòmíì, ìwọ gan náà wàá mọ̀ pé wọ́n máa question ẹ. But ìlú tó lófin tán tẹ̀lé òfin òun ni. But mo mọ̀ wípé ó ti fẹ́ẹ̀ débẹ̀ tán náà sìn. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, by the time tó ní kálukú bá dúró ní ààyè ẹ̀, gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí, òun náà máa ṣe àmójútó ẹ̀. A mọ̀ wípé bí UK ṣe wà yìí, wọ́n máa níbi tán ti corrupt nínú politics something wọn tán ń ṣe náà, nínú àwọn politicians wọn, understand. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ò lè fọwọ́ sọ̀yà bọ́
kò lè rí báyìí. Tó bá rí báyìí, ó máa ní kán kúkú pe Ọlọ́run, kó kúkú ṣe am, kó dẹ̀ gbé gbogbo ayé ibi tán bá pín sí kó gbé kó máa gbé gbogbo wọn lọ ni. Kò lè rí báyìí. Kò lè rí báyìí. Now, láì má gbára wa lákòókò, mo kí wa lẹ́ẹ̀kan sí ipa kó bójú ọjọ́ ṣe rí. Now for them to begin to Chai, Igbo men, make una come here, come explain una self. Na traditional marriage I come here. Now they come turn am to ritual something. Now na the drink wey we wan drink, na they carry they come out like this in a spiritual and ritual way. Hey, Igbo men, una get explanation to do. Come and explain yourself here. Wetin be this? Wetin be this? See as they drop the drink. This na highly sophisticated, costly drink. Then they carry fine girls come, they bring the drink now. Where we go drink? Chai, Yabasi, seaman. Igbo people na get men, now for the house of Onwana China, see am. Now we come here for Buna way there for Oka South, local government area for Nigeria. Seamen of Timber and Kariba. Now in them 4 year to grace the occasion. Now they don't drink all this big drink, chop all this big food. See all this sophisticated drink, they don't finish up. See ya. The next thing now for them to begin. Irú ọtí tó gbé sókè yẹn sì, wọ́n lè ní 5 million. Wọ́n lè ní 5 million ní ọtí tó gbé sókè yẹn. Now, ẹ jẹ́ ká máa bá lọ. Into scatter money. See money. Igbo boys, where una dey see money? Chai, Abase. Una dey use money dey play. See, they don't suck. These ones now, the ones where they go still suck the area. The next thing na to begin to scatter money, pour money. MC Zanzino say, follow me see wetin I see. Hey, Abase. Now it's time to pour the money. Onwana China. See Onwana China. Abase. Says they send bundle. Chai, I no go agree for 2024. No before me and the Igbo boys, Igbo men. I go agree for una. Make una show me the way. We dey cry for this. Tinubu time say economy bad. Igbo boys una still dey scatter money, dey pour money. Na traditional marriage be this o. And they told am to bank. See Yagaban. Na Yagaban Miris Akayofo. Sassy they throw away money. Billionaires, they scatter money. Igbo men. In fact, for my next word, I go become a Igbo person by fire by force. Whether you like it or not, I must become Igbo. Oh my God. This is what they call empowerment. See this couple now. They no fit poverty, no fit catch them again. They don't empower them. I'm telling you, with all the millions where they don't scatter, give them. See as they use money, they do shoe. Step on it. Yes. If money insult you, insult money. See as men, they insult money. See, Abasi. See as they use money, they bath this man on one at China. They use money, they bath him. If he never bath, he must bath by fire by force. So they scatter the money here, pour the money. Even the man himself don't fear inside money. They use money, they stone him. Oh yeah, stone him. Abasi, stone him the money. Make everybody eye clear. Wait till you talk about Igbo men una too much. You people must explain. You in fact, you people have explanation to do. I'm suspecting you people. Igbo men. Sasuna they scatter money like say money no be anything. No be recent money we resolve her. No be even say una dey for comment. This na York's businessmen.
See as they use money, they do carpet. Money don't. Ṣé mọ̀ wípé ìgbà tí ọba kan tó ṣe níbi 2 weeks ago lábẹ́ ọba kan lógùn state ni tó ṣe pẹ̀lú Wàsíù Àyìndé, ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn ẹ bá mi fi sínú comment section yes or no. Kò pé ọ̀sẹ̀ kan everybody sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá o kò síbi tán ti gbé Arise ò gbé o bọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Aláròyé àǹkó wá sí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Yorùbá bẹ́ẹ̀ yẹn wọ́n gbé iṣẹ́ yẹn dẹ̀ yọjú. Ìyẹn la fi ń sọ àwa mọ̀nà wípé wọ́n ń gbọ́ ohùn wọ́n ń gbóhùn wa pẹ̀ tó bá hùn wọ́n láti tojú bọ̀ nínú ẹ̀. Kò pé a week tí máa yẹn tó bọ́ta tó wá apologize Aláròyé tún padà gbé. Ó ń abuse owó. Ẹ wo orú àwọn eléyìí náà. Ẹ̀bọ̀ mo mọ̀ wípé Rome is not built in a day. Ṣé mọ̀ wípé ọba yẹn náà kan ló máa kọ́kọ́ ṣe é bọ̀ torí wípé àwọn èèyàn ò gbẹ́nu dákẹ́ mọ́. Àwọn èèyàn ò dẹ̀ kọ̀ láti máa share irú àwọn fídíò yìí náà because tó bá jẹ́ èmi nìkan ni mo ṣe táwa méjì bá wò tá a pín sígboro kò sẹ́ni tó máa rí bóyá jẹ́ gangan nìyẹn. Mo ti wò rí òdìfá ìwọ náà tún dá síbòmí ìwọ náà tún pín síbòmí ẹ fi comment sílẹ̀ because irú yẹn náà ń sìn irú àwọn ọba míì tó bá fẹ́ gbé irú ìgbésẹ̀ yẹn ń sìn ó máa mọ bó máa ṣe yálà kó jẹ́ pé wọ́n máa béèrè account number wọn ní máa kàn máa disgrace àwọn èèyàn kó máa jẹ́ kí àwọn èèyàn wà emotional kán ní depression tó ní tí ò lè jẹun irú ọjọ́ yẹn níbi tí kábíyèsí yẹn tó ti lọ sí pàtí tó sín owó tó fi owó ṣe chain sí ọrùn Wàsíù Àyìndé I'm pretty sure wípé ní ọjọ́ yẹn àìmọye ẹrú tó máa sunkún lọ sílé ìkókò lè lọ́jàgbà lọ́wọ́ Wàsíù ó ń wò lọ́nkán báyìí ni wípé owó dẹ̀ lélẹ́yìí kò wọ́n tiẹ̀ ní ìdí púpọ̀ ẹ̀ kan tiẹ̀ pieces ẹ̀ bóyá egun wálẹ̀ ẹ̀ tiẹ̀ kan pieces ẹ̀ bóyá bíi 5 or 10 níbẹ̀ wọ́n á tiẹ̀ fi bẹ̀rẹ̀ nǹkan kan wọ́n á fi máa ta nǹkan kan. Àwọn kábíyèsí tó yẹ kó jẹ́ pé kán rí ní community wọn kán rí wípé òkè ó tiẹ̀ gbé nǹkan kan ṣe ó ń gbé nǹkan kan ṣe fún àwọn aráàlú wọn gangan mélòó ni wọ́n. But by the time tó bá ń fẹ̀jú wọn síta báyìí bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí náà ó ṣe ní láàánú wípé ìjọba ń rí wọn bọ́ kò lè máa bá bẹ́ẹ̀ lọ torí pé kí ni ayélujára a máa mọ nínú àwọn ọmọ Ìgbò tó ń gbọ́ èyí tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yẹn a máa mọ ẹni tí ò ti sọ̀rọ̀ débẹ̀ ẹni tó yìí máa padà sọ̀rọ̀ lọ́la pẹ̀lú bọ́n ṣe ń ṣe yìí torí pé kí ni àbí ọ̀dọ́ ìnáwó yẹn ò tiẹ̀ ní value kò ní meaning mọ́ ná but still yet ẹlòmíì wà ní environment yẹn tó kàn á kò máa dára ẹ̀ lẹ́bi pé kí lòun wá ṣe láyé gangan náà kí lòun wá ṣe láyé ẹlòmíì gan wà ń bẹ yẹn gan ojú máa tì láti jí nínú ẹ̀ ó máa wí pé tàbí kóun bu nínú ẹ̀ ni tàbí kóun ṣe kinní kò ṣe pọ́ ní. bọ́tà la fẹ́ bá wí tẹ bá kó gbogbo àwọn tó wà ń bẹ yẹn jọ àwọn pásítọ̀ tó yẹ kán ṣèwàásù fún wọn àwọn náà wà ń bẹ torí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òkùnkùn wọn jọ ń ṣe ẹgbẹ́ kan náà ni. Èmi rírú eléyìí tó jẹ́ pé ní Ogun State ilẹ̀ Yorùbá ni mi ò mọ ibi tó jẹ́ tó bá yẹ pé mo mọ̀ ni màá ti lọ wá fídíò yẹn jáde wípé mo máa sọ̀rọ̀ débẹ̀ inú church náà ti ń ṣe léyìí kò dìgbà tán bá sọ fún ẹ wípé àwọn ọmọ yahoo lélẹ̀ àwọn boys yẹn ò lè ju 22 lọ wọ́n fẹ́ pé bóyá bíi 6 inú church làwọn yẹn ti ń bọ́n ṣe náwó iná ń rọ òjò owó nínú church just common sense ni. Iṣẹ́ wo ló ṣe tó wá fi jẹ́ pé iṣẹ́ ọ́fíìsì náà ṣe tán fi ń ṣe owó bẹ́ẹ̀ yẹn nínú àwọn white garment church yẹn ni. Ibẹ̀ yẹn church yẹn kọ́ ní ẹbí form of ẹbí duplex understand sí ibẹ̀ náà ti wá kẹ́ wo bọ́n ṣe ń fọ́ owó yìí. But àwa ò ní dákẹ́ bó tó bá ti yá tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí à ń gbé yẹn bọ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ yẹn fáwọn èèyàn àwọn pásítọ̀ fúnra wọn àti àwọn tó ń náwó nínàkínà yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní tojú bọ̀ wọ́n lára because báwo gangan nìlú ṣe fẹ́ da yálà wípé a pín o àti ìpín nísìnyí o gbogbo orú nǹkan báyìí náà là láti máa mójútó torí pé àwọn eléyìí gangan àwọn gangan ni ọ̀bàyéjẹ́ tà ń sọ. Ẹ jẹ́ ká lọ wo nǹkan tó ń ṣe fún pásítọ̀ yìí
because tó bá ti yá náà mo mọ̀ wípé very soon ó lè ti ṣẹlẹ̀ o tẹ́ bá ti gbọ́ rí bóyá ó ti ṣẹlẹ̀ ẹ jẹ́ bá mi fi sínú comment section tó bá lè jẹ́ pé àti ìgbọ́ náà ó máa tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà. Now, got cash, then we got ATM machines. I don't understand that logic. I don't understand that way of thinking. Church accountability, taking congregations to task for not serving the community in their estimation as those churches should. They say something doesn't add up when a pastor makes a lot of money, drives a luxury car, and yet the people who live near his church are in poverty. Pastor yẹn lọ bò. No. A scuffle inside the sanctuary after New Era Detroit protests during a worship service. Bro, let me go, man. Let's go. Zeke, the leader of the group, offered no apologies for the dust-up at Great Faith Ministry Saturday, only the reasoning behind it. This situation is bigger than just Wayne T. Jackson. This is about black churches and black pastors who live a lavish life on behalf of the people, and they're not giving back to their community. He's referring to Bishop Wayne T. Jackson, the wealthy pastor that welcomed Donald Trump, drives a Rolls Royce, and lives in a mansion. Zeke was there for the offering Saturday. When they started the offering at $1,000, and then they said if you don't got $1,000, then do 300. And if you don't got cash, then we got ATM machines. I don't understand that logic. I don't understand that way of thinking, and I don't understand that to be what religion is. New Era Detroit says the neighborhood surrounding Great Faith Ministries is by and large impoverished. This guy has networks, churches, fancy cars, you know what I mean, $1 million houses, and there's babies in this community that's going without food at night. Somebody has to be frustrated about this enough to do something that will get people's attention. Yeah, everybody is going to be frustrated. Oh my, check everybody. Bẹ́ẹ̀ náà ní Nigeria, America lélẹ̀, ní black community. Àwọn black náà ló ń pè ní Kini, àwọn pè àwọn pastors yìí. Àwọn community tó wà ní community wọn ò gbádùn, àwọn aráalé wọn ò gbádùn àwọn tàbí ọ̀nà yìí máa ń sọ. Bẹ́ẹ̀ náà ni irú àwọn ọba yẹn náà. Bẹ́ẹ̀ náà ni irú àwọn ọmọ Ìgbò yìí náà tó ń ṣe yànfòyànfò yìí. I'm pretty sure pé nínú street tán ti ń ṣe nǹkan yẹn nínú àdúgbò yẹn a máa rí èèyàn 50% tí ò lówó tó fẹ́ fi rán ọmọ lọ sí school. Àwọn òun pawọ́pọ̀ ṣe yẹn torí pé owó ẹ̀jẹ̀ bọ́n yẹn nìkan nà ìfẹ́ nà yẹn. Àwọn dẹ̀ ló ń ta nǹkan tó jẹ́ wípé àwọn gógó ní 80% àwọn ọmọ Ìgbò àwọn ló jẹ́ ọ̀tá àwọn ọmọ Nàìjíríà. Ẹ máa ní lọ́nà wo because àwọn gógó ló máa ń ṣe mí ò ní ṣe mọ̀ pé 80 ni mo pè 20 tó kù náà a máa jọ pin ní bóyá a máa jẹ́ kí n sọ pé 80 ẹ jẹ́ kí n sọ pé 60 or ká ní 50 ẹ jẹ́ a pin ní 50 tí yóò bá mú 30 èyí tó bá kù kan pin fọ́mọ tàbí mi mọ́ ẹ bá mi pin ẹjọ́ ẹ bá mi pin. Tó jẹ́ wípé pálí tó bá gbé pálí dé anywhere wọ́n máa kọ́kọ́ wò ẹni. Oh my God, mi mọ̀ pé máa sọ̀rọ̀ débẹ̀ fídíò kan wà. Bóyá tí bá ti gbé mi bóyá máa lọ wá fídíò yẹn bóyá tí ó wá possible tí bá lè lọ wá sáré wá fídíò yẹn jáde kí program tá à ń ṣe kó tó di epo délẹ̀. Máa lè gbèsè kẹ́wo nǹkan tójú ẹ rí pẹ̀lú ọ̀rọ̀ passport Nigerian passport. Tó ò báyìí ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe wọ́n báyìí. Ní mọ̀ ẹ jẹ́ ká sáré tún fídíò yẹn jẹ́ ká sáré tún gbọ́ toró ó ṣe kókó ó ṣe pàtàkì kẹ́ lè mọ̀ wípé àwọn African pastor black pastor ọmọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ ibi tán ti gbé ẹ̀sìn wá ní ìkà nínú tó tó yìí torí wípé kí ni irọ́ la fi sá sí abẹ́ àwọn tó ní gan pàápàá gan wọ́n ti sọ di culture làwọn sọ́dà ń sìn èèyàn church mélòó ní Jerusalem gan pàápàá gan wọ́n ní ó wà nínú mo ti play láìmọye ìgbà mi báyìí náà àwọn ibì kan wà tí ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ Jesus Christ wọ́n máa arrest ẹ̀ ní Saudi Arabia lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí láti bóyá 70 kìíní kan ni lọ́rọ̀ tí wọ́n ti gbẹ́sẹ̀ lé wọ́n ti gbé ẹsẹ̀ kúrò lórí ẹ̀sìn bọ̀ ní Áfíríkà ṣe báwọn ń sọ tiwọn àwọn ò ṣe lábẹ́lẹ̀ bọ̀ ní Áfíríkà nǹkan tí ò ń ṣe tiwa amú tiwa wọn ní ká bàjẹ́
àwa mú tẹni ẹlẹ́ni àwa gbéga tó wá bá tiwọn náà jẹ́ bí kò wá tún bá nǹkan tán gbé wá kọ́jọ́ ohun ẹ̀sìn wọn tán tún gbé wá fún wa tún bá wọn ba ilé ayé ẹ̀ jẹ́ ni now ẹ jẹ́ ká sáré tún gbọ́. And that's what Church accountability, taking congregations to task for not serving the community in their estimation as those churches should. They say something doesn't add up when a pastor makes a lot of money, drives a luxury car, and yet the people who live near his church are in poverty. A scuffle inside the sanctuary after New Era Detroit protests during a worship service. Bro, let me go, man. Let's go. Zeke, the leader of the group, offered no apologies for the dust-up at Great Faith Ministry Saturday, only the reasoning behind it. this situation is bigger than just Wayne T. Jackson. This is about black churches and black pastors who live a lavish life on behalf of the people, and they're not giving back to their community. He's referring to Bishop Wayne T. Jackson, the wealthy pastor that welcomed Donald Trump, drives a Rolls Royce, and lives in a mansion. Zeke was there for the offering Saturday. When they started the offering at $1,000, and then they said if you don't got $1,000, then do 300. And if you don't got cash, then we got ATM machines. I don't understand that logic. I don't understand that way of thinking, and I don't understand that to be what religion is. New Era Detroit says the neighborhood surrounding Great Faith Ministries is by and large impoverished. This guy has networks, churches, fancy cars, you know what I mean, $1 million houses, and there's babies in this community that's going without food at night. Somebody has to be frustrated about this enough to do something that will get people's attention, and that's what. náà mo kí gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ti ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí ìyá ọmọọba Ṣẹ́kẹ̀ Òkun kí ló sọ nínú ọ̀rọ̀ yìí ìgò ṣọ́ọ̀kì. ẹ bára yín ní psychiatric hospital. I'm telling you the truth. ẹ̀mí ẹ lọ ṣe bí ìgbà tán láwọn bàbá wa tán lẹ́ẹ̀mí bẹ̀rẹ̀ sí ń gbé wọn kí náà ló ṣẹlẹ̀ ṣùgbọ́n kó wọn lọ sí police station tán tì wọ́n mọ́lé ni. ẹ lọ bẹ̀rẹ̀ history now ẹ lọ sí Church of England kẹ lọ máa ṣe ó ṣùkúrò gbogbo tóyìnbó bá believe nínú miracle wọn ò ní gbé Christianity wá pẹ̀lú hospital ẹ jẹ́ ká face reality gbogbo mini deliverance ministry tadálẹ̀ ní healing school òyìnbó kọ́ ló gbé wá o kò sí nínú Church of England o kò sí ní Catholic o kò sí ní Baptist o kò sí ní Methodist o ìsìn lòyìnbó gbé wá o kẹ́ ẹ ṣe sìn kẹ́ ẹ lọ gba treatment bẹ́ẹ̀ ni òyìnbó gbé ìbọn pẹ̀lú bulletproof wá ni wọn ò sọ fún yín pé ẹ̀jẹ̀ Jésù ní kẹ́ lọ máa fi gba ọta no àwọn bàbá tiwa ni wọ́n mú initiative yẹn wọ Christianity wípé nínú ìṣẹ̀ṣe àwọn bàbá wọn náà máa ń padàn náà wọ́n ń ṣe healing Ọbàtálá àwọn ọlọ́bàtálá máa ń fomi ṣèwòsàn àwọn ọlọ́ṣun máa ń fomi ṣèwòsàn Ọ̀rúnmìlà ó lómi ìwòsàn in fact ìgbà tá bẹ̀rẹ̀ tá padà sílé tá bẹ̀rẹ̀ sí ń kọ́ ẹ̀kọ́ nípa ìṣẹ̀ṣe la mọ̀ pé Ọ̀rúnmìlà gan jó ló ń jó lómi ìyè gbogbo eléyìí tó ń sọ pé Babalọlá olómi ìyè rè omi ìyè rè àṣẹ Ọ̀rúnmìlà ló kọ́kọ́ jó orúkọ yẹn omi ìyè yẹn ó wà ní Òkè Ọlọ́ta Ládó tó bá ń ṣọdún Ifá àgbáyé àwọn onífá máa lọ ń bu omi yẹn wọ́n dẹ̀ ní kò síṣẹ́ ìyanu tómi yẹn kì í ṣe Ọ̀rúnmìlà ni wọ́n ló dá omi yẹn pẹ̀lú ọ̀pá ní orí àpáta pé à ń lọ sórí òkè lẹ́ni Ọ̀rúnmìlà ló dá òyìnbó ò mú òkè ìyanu òkè ayọ̀ òkè ìṣẹ́gun òkè ìgbàlà òkè ìdáǹdè wá St. Paul St. John St. Jude St. Peter St. Mary òun náà sọ pé ó gbé wẹ̀yìn wò tá a bá wẹ̀yìn wò à ní sọnù St. Augustine àwọn orúkọ tóyìnbó gbé wá nìyẹn àwọn bàbá wa ni wọ́n dá òkè ìyanu òkè ayọ̀ òkè ìgbàlà òkè ìtura òkè ìṣẹ́gun òkè àlàáfíà òkè àánú òkè ìyè àwọn bàbá wa ló dá yẹn sílẹ̀ ibo náà ti kọ́pì ẹ̀ inú ìṣẹ̀ṣe náà ti kọ́pì ẹ̀ torí pé Ọ̀rúnmìlà ló máa ń lọ sórí òkè oríṣìíríṣìí láṣẹ láwọn sacred mountain ọ̀pọ̀lọpọ̀ orí òkè táwa ń lọ lẹ́ni àwọn òrìṣà ló ti ń lọ tẹ́lẹ̀ òkè ọlọ́ta Ọ̀rúnmìlà wọ́n ní ìgbà tí wọ́n fẹ́ gbabẹ̀ katapila gbogbo katapila tó ń gbé lọ ó kú ni ìfẹ́ sọ àwọn ṣọ́ọ̀ṣì bá ti gbà á
òkè ọlọ́ta, òkè ìgẹ̀tì tó wà ń fẹ̀, kí ló òkè tasẹ̀, òkè ìgẹ̀tì, gbogbo ẹ̀ wà ládó èkìtì. Òkè ọlọ́ta, òkè ìgẹ̀tì, àwọn orí òkè Ọ̀rúnmìlà. So pé àwa ń lọ sórí òkè lénìí, àwọn ancestors wa ló ní culture yẹn, kì í ṣe àwọn British ló gbé wá. Ṣé mọ̀ pé tẹ́yìn bá ti ń ṣe ẹ̀sìn kan, kò sígbà tẹ́yìn ní fi culture yín sínú ẹ̀sìn yẹn. So gbogbo kinní yẹn eléyìí tá a máa ń pàtẹ́wọ́ lẹ́yìn tá a bá sọ pé ẹ pagbo yí mi ká ìlòlò ìlòlò ẹ pagbo yí mi ká, Ọ̀rúnmìlà náà ló máa ń ṣe. Ọ̀rúnmìlà náà ló bẹ̀rẹ̀. Tí Ọ̀rúnmìlà bá ti fẹ́ ṣe ọ̀sẹ̀ Ifá, wọ́n ní ọjọ́ yẹn Ọ̀rúnmìlà fẹ́ ṣe ọ̀sẹ̀, àwọn onílù wọn ò tí ì dé. Ṣé wọn pé Ọ̀rúnmìlà ní pé ẹ má jẹ́ ká kúkú júbà tá a bá ti ró nílù, ẹ jẹ́ ká lo àtẹ́wọ́. Ló bá ní àtẹ́wọ́ kó máa, àwọn babaláwo á kí fáyẹn fún yín kó máa ró. Bọ́n ṣe pa wọ́n á pa wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́. Bí Ọ̀rúnmìlà ṣe fi yẹn kún ìṣẹ̀ṣe nìyẹn. Ibẹ̀ làwọn Mósè Orímọládé, àwọn bàbá àpọ́stù, ibẹ̀ náà ti gbé wọ Christianity. Ṣé mọ̀ pé inú oníṣẹ̀ṣe làwọn bàbá wa kan tó gba Christian. Ẹ dẹ̀ mọ̀ pé bàbá Babalọ́lá náà bí babaláwo kọ́ náà pé bàbá ẹ̀, bàbá Mósè Orímọládé babaláwo ni wọ́n. So kí là ń try láti sọ ni pé àwọn àṣà àti ìṣe yẹn òun ni àwọn bàbá wa wọ̀nyí gbé wọ inú Christianity. Ṣùgbọ́n lénìí a máa ń rò pé bóyá bó ṣe wá nìyẹn, kò wá bẹ́ẹ̀. Torí pé a lọ sí root. Ká fomi àjípọn ká fi ṣe ìwòsàn. Omi àìfọ̀ Ọbàtálá lónìí. Òrìṣà ńlá òun ló máa ń fi omi àjípọn, má lo oògùn, má lo ìwòsàn láì lo oògùn. Ọ̀rúnmìlà máa ń ṣe bọ̀ tóun náà tún máa ń lo oògùn, ó máa ń fomi ṣe ìwòsàn. Bọ̀ ẹni tó ní ìwòsàn láì lo oògùn gangan òun l'Ọbàtálá, ọ̀sẹ̀ rẹ̀ máa gbò. Òun ló ní, torí Ọbàtálá kì í lo nǹkan kan, kì í já ewé, kì í já egbò. Àṣẹ, bí àwọn tí èsì máa ń sọ káwọn lọ gbàdúrà pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àṣẹ, mo pàṣẹ. Àṣẹ ọ̀rọ̀ àti omi ni òrìṣà ńlá fi máa ń ṣèwòsàn. Àǹtí tí di ọ̀la bá ṣe bọ́n ṣe sọ fún wa, di ọ̀túnla bó ṣe wà láti kọ́ ṣe, ó ń bẹ nísìnyí ní ọ̀rọ̀ Ọbàtálá. Wọ́n ń gbé nǹkan wọ ilé ibi tó bá ti separate fún òrìṣà ńlá tí wọ́n dedicate fún Ọbàtálá, tí wọ́n kùn ní funfun, wọn ò lè gbóògùn débẹ̀ o. Bó bá gbóògùn débẹ̀ kò ṣiṣẹ́ mọ́. Tó bá gbé talisman débẹ̀ kò ṣiṣẹ́ mọ́. Tó bá gbé tírà débẹ̀ kò ṣiṣẹ́ mọ́. Tó bá gbé àbẹ́là tí wọ́n ti dì àbí síìlì kò ṣiṣẹ́ mọ́. Àṣẹ tó ti tẹ̀lé Ọbàtálá nìyẹn, nítorí pé àlà ni. Ṣé mọ̀ pé àlà lórúkọ ẹ̀? Pure ni, kì í lo nǹkan kan. Ibẹ̀ ni àwọn CAC ti copy. Torí òyìnbó tó gbẹ̀sìn wá, wọ́n pẹ̀lú hospital àti oògùn náà gbé wá. So Ọbàtálá tradition nìyẹn tó ń mú wọ inú Christianity. Àwọn Ọbàtálá tradition náà ni ká máa ṣe ìṣọ́ òru, ká máa gbẹ̀mí. Ọ̀ṣun náà máa ń gbẹ̀mí, ìyẹn náà ń pè ní ẹ̀gùn òrìṣà. Ẹ̀yin ti rí kẹ́gùn go òyìnbó rí? Kẹ́gùn bá gun òyìnbó, wọ́n máa ló ní mental problem. Oh my God, ọlọ́mọ ló ní mental problem, and it's true. Kò yẹ yín sìn. Kọ́lọ́run kò ṣe dáadáa fún wa. Ìyẹn la fi rí àwọn pásítọ̀ tó jẹ́ wípé ọ̀hún yé pọ̀fọ̀. Gbogbo 90% àwọn nǹkan tó jẹ́ wípé okay, ẹ jẹ́ ká sáré lọ wo eléyìí náà. Woman right, ó yẹ kán dìde fún àwọn nǹkan báyìí. Ó yẹ tó bá jẹ́ nílùú òyìnbó ni wọ́n máa question ẹ̀ náà, àwọn gan ò tiẹ̀ ní ṣe. Torí wọ́n mọ̀ wípé nǹkan tó lè ba ayé ẹni tó ń ṣerú nǹkan báyìí, ó lè ba ayé onítọ̀hún yẹn jẹ́. You know, ó lè forí gbá, ó lè fi anything, you know, at the end of the day tó bá délé á ní nǹkan kan ṣe, because ìjọba náà mọ̀ ìpá wọn náà máa gbé responsibility tó jù ń bí. Bọ́ ní Nàìjíríà kò tiẹ̀ sẹ́ni tó máa gbé, wàhálà ẹ̀ ti di tiẹ̀ nìyẹn. Ọ̀hún dẹ̀ ni wọ́n á mọ̀ pé inú church tó ń lọ gan ló ti kó àgbákò. Ẹ wò ó gbé bọ́ọ̀ wá sí church. Ẹ wò ẹ máa
my God. Okay. 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 Ah. Ah. Even people inside the church are laughing. How did we get to this point? How exactly did we get to this point? How? Bá ṣe get tí point yìí náà nìyẹn. Ẹ rí ẹni tó ń sọ̀rọ̀, ẹ máa rí èjì bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yẹn. I'm pretty sure pé tí ò bá jẹ́ 27, á jẹ́ 28. Ọmọ tí yẹn náà bá máa bí ń sìn, báwo ló fẹ́ tọ́ way of life? Ìyẹn la máa fi mọ̀ wípé another generation kò ń ṣe nǹkan tá à ń sọ ìlànà máa sọ mọ́. Bá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò sẹ́ni tó fòdọ̀wọ́ ọ̀ká máa bòbò kí bo wípé wọ́n dẹ̀ fẹ́ bẹ̀ sí jẹ́ no kò sí èèyàn kan tó fẹ́ bẹ̀ sí ọkàn jẹ́ wọn dẹ̀ ní kéèyàn anybody má ṣe ẹ̀sìn ẹ̀. Bọ̀ eléyìí tán fi ń ba ilé ayé jẹ́ yìí tán fi ń ba ọmọ ènìyàn gan fi ń ba ọmọ ènìyàn jẹ́. Mo máa rí àwọn ọmọ kéékèèké sìn àwọn ọmọ bóyá bíi ọmọ 11 years 10 years wọ́n ti train wọn because wọ́n lọ fún training yẹn ní sìn wọ́n wà lórí internet tọ́mọ aláwọn ń gbàdúrà ní orúkọ Jésù kí òpó yẹn kó àwọn oríṣiríṣi tó jẹ́ àwọn tó yẹ kán ibi tó yẹ kán wà nílé. Aujourd'hui aussi, c'est un autre jour. Le monde part en couille. Non, j'ai du mal à imaginer ces trucs-là. Oui. Jésus. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Ọmọ yẹn ń béèrè wípé báwo la ṣe bára wa ní irú nǹkan báyìí? Báwo la ṣe bára wa ń bẹ̀? Ẹ jẹ́ ká wá lọ gbọ́ èyí tó ń bá bàbá Adébóyè fà. Tó bá tiẹ̀ jẹ́ pé bóyá ìsìn náà ṣe ni ó ti pẹ́ tán ti gbé gbọ́, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá Adébóyè. Ìyẹn lè máa mọ̀ wípé a ní way of life o. Kó tó di wípé ẹni tó kọ́lé ó kọ́ 10-story building inú ẹ̀ ń dùn. Kí ló mọ̀ tó fi ṣe foundation? Gbogbo ẹni ẹ̀sìn tó bá wùn kó jẹ́ tó ń lérò 1 million tẹ̀ ní church ní tán ti ń ka church 10,000 ní kílẹ̀ ń tà. Wá ìtayé ìlú yẹn ò wá bàjẹ́ jẹ́ àfúrà náà. Ojú wa náà ṣàlà rí pásítọ̀ tó ń pọ̀fọ̀ tó gbé wá tó tún jẹ́ pé ọkùnrin sọ́kùnrin ló ń bá sọ àìmọye irú wọn ta ti rí bẹ́ẹ̀ yẹn. Kò sọ́bọ̀ onídànrè mọ́ Ọlọ́run ló sọ wípé àsìkò wọn ti tó. Ó dìgbà tán bá mú wọn tó máa bọ̀ àwọn tó jẹ́ kinní yẹn hàn lè rí wọn ṣe bẹ́ẹ̀ because àwọn náà ti mọ̀ àwọn náà yàtọ̀ sáwọn olóṣèlú tó jẹ́ wípé àwọn náà ní àwọn bodyguards tán máa tẹ̀lé wọn káàkiri. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ní sìn ó yẹ káwọn boys kankan máa fi aṣọ fà wọ́n láti ẹ̀yìn ọrùn. Kò dẹ̀ sí àgbérò kankan tán lè lò àgbérò kò dúró ń bẹ̀ ọ̀dọ̀ àwọn bàbá yẹn náà ti lọ gbà Jesus Christ kò ságbérò nínú Bible kò sínú Quran gan pàápàá. Àgbérò àwa la ní àgbérò ni kí n gbọ́wọ́ àgbérò ni ṣìgìdì ń gbé kinní kan mi ò mọ ibi tí mo mọ ìyẹn ta ló ní ṣó wà nínú Bible kò sí nínú Bible náà. This time next year your colleague will be coming to you. For this time next year your colleagues will be coming to you for food. They'll be coming to you for refreshment. You know, in every family, there is somebody they call the go-to person. Somebody you go to when you have a problem. Somebody you go to when you have a need. I decree that in your family, you'll be the go-to. You heard what Pastor Adeboye said and you saw the congregation.
before this time next year, your colleague will be coming to you for food and everybody scream, amen. Do you know what that means? That means that same colleague in your office that you see in the morning and you greet and you say, Sandra, how are you? How was your weekend? She go say, fine. How is the family? Fine. She'll be coming to beg you for food. That means everything that is making her fine, making her family fine, will not be fine anymore. They will go from good to bad and from bad to worse, because they will only go to worse when they start begging for food. And the congregation screamed, amen. Your colleague will be begging you for food. That means your colleague will go from being on your level, you understand, to being a slave to you. And the congregation screamed, amen. Another question is, if the other colleague go and pray like that in another altar, for you, and you be a slave and be begging for food, or you start begging for food, will you be happy? Will you be happy? A colleague will beg you for refreshment. You scream amen, and you say you are a Christian. You are Christ-like. Do you know the meaning of Christianity? It's gotten from the word Christ, how Christ was acting. Christ-like. Would Jesus Christ ever pray this kind of prayer? Your colleague will be begging you for food? You'll be the go-to person of your family and you scream amen. What happened to all of you having money in your family? So that, okay, yes, nobody will be begging anybody. Let all of you be successful. Your colleague will be begging you for food and you scream amen, and you people come tomorrow and say Babalawo wicked. How are you different from the people who go Babalawo, make they tie another person destiny for them, or make they make another person sick so that they'll collect the person position for office? How are you different from them? Your colleague will be begging you for food and you screamed amen. That is the darkest thing I've ever seen in the church. I'm not coming for the pastor or coming for the church, but I don't understand. You think it is good? Amen? Amen? See, let me boast here. You can never be better than your colleague, all the people in that church. You can never be better than your colleague. It's not by all this one. No go walk. No put in work. You want to be better than your colleague by prayer. You can never be. Go suffer passion. Tọ́jú wọn wá ní because bí ìgbà tó jẹ́ pé wọn ò lè kọ́ wọn ní anything tí bá ẹlòmíì gan lè ti délé or ní at that moment bóyá bí some seconds atẹ́gùn kan lè fẹ́ sẹ́lòmíì pé oh my God irú prayer ò lè lè irú well because bí ìgbà tó jẹ́ pé wọ́n bá wọn fi nǹkan sọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀rẹ̀ ń kọ́ wọn wípé kí ló kàn wọ́n àti tó wáyé pé kìnnìkan wọ́n máa kàn dá because wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní sẹ́ǹsì mọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tó bá wọn sógan wípé pásítọ̀ á ní tèmi pásítọ̀ òun nìyẹn tó bá dọ̀run òun ló máa ṣe kinní kan àwọn tó ń gbẹ̀sìn wá fún wa àwọn ń ṣe ọ̀run wọn nínú ayé yìí gan pàápàá gan. Ó ń sọ fáwa wípé tó bá dọ̀run ni o tẹ́ bá dọ̀run ni o àwọn pásítọ̀ yìí dẹ̀rẹ̀ àwọn ò ṣeṣe wípé àwọn fẹ́ lọ sí nǹkan kan wà lọ́run tó jẹ́ reserve because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni bàbá gan pàápàá gan company tó yẹ kán ti ní ní Nàìjíríà yẹn school public school tó yẹ kán ti ní ní Nàìjíríà yẹn pẹ̀lú owó Ọlọ́run tó wà lọ́wọ́ wọn company àti business tó yẹ kán ti ní ní Nàìjíríà yẹn Ọlọ́run yẹn fídíò wò lélẹ́yìí náà. Okay, mi ò mọ fídíò tó jẹ́ ń gbé kúrò kó má di stop ẹ jẹ́ ń gbé last one wá. Meaning be happy to be a slave, don't worry about it. 1 Timothy chapter 6 verse 1. Kó tó di pé a lọ fẹ́lẹ̀ ẹ jẹ́ ká sáré ṣe cup of tea mi ò ní gbà wá ní àkókò mo dúpẹ́ lọ́wọ́ wa gbẹ̀yìn tí ẹ̀ ń kiri gbẹ̀yìn tí ẹ̀ ń comment God bless you ẹ jẹ́ ká sáré lọ fún cup of tea gbẹ̀yìn tí ẹ̀ ń ṣe alágbàtẹrù wa ní orí foundation wa arọ́mọdọ́mọ wà ní gbígbà bọ́ra ní agbára lọ́wọ́ Ọlọ́run account number náà wà ńbẹ̀ wọ́n bá jẹ́ 1,000 naira lẹ́lẹ̀ fi darapọ̀ mọ́ wa ní oṣooṣù arọ́mọdọ́mọ wà ní gbígbà bọ́ra owó school owó oríṣiríṣi ní mélòó la fẹ́ máa kà kò lágbára lọ́wọ́ Ọlọ́run
ọ̀n ní dáwó tá a máa fi jẹun lé wa lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àìsàn tí ò gbóògùn kò dẹ̀ ní ṣe wá, kò ní ṣe àwọn ọmọ wa, kò ní ṣe ọ̀rẹ́ wa, bẹ́ẹ̀ gan kò ní ṣe ẹni tá a ro kan rí sí àti èyí tá a ti ẹ̀rọ sí gan ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àdúrà wa gbà, ojú òní tiwa. Ẹ jẹ́ a sáré lọ fún cup of tea. ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́ lórí ìkànnì Zabi Life Saver Foundation. Àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn. àánú àṣẹ wá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká. gẹ́gẹ́ bí èrò wa ní Zabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló jẹ́ àmọ́ lógun fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tàn síwájú sí i. ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé No. 6 Bremer Street Sabo Ṣàgámù Ògùn State. tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabi Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. account number 579-868-6013 FCMB. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696. bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabi gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabi Life Saver Foundation. àánú ló jẹ wá lógún. A kí wa káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. All who are under the yoke of slavery should consider their master of slave masters. Let's read it together. 1 Corinthians chapter 7 verse 21. Were you a slave when you were called? Don't let it trouble you. Meaning be happy to be a slave. Don't worry about it. 1 Timothy chapter 6 verse 1. All who are under the yoke of slavery should consider their masters worthy of full respect, so that God's name and our teaching may not be slandered. Meaning your obedience to your slave masters is an honor to God's word. Colossians chapter 3 verse 22. Slaves, obey your earthly masters in everything, and do it not only when their eyes are on you and to carry their favor, but with sincerity of heart and reverence for the law. Meaning work for them with respect to God. The most tragic one is this one. 1 Peter chapter 2 verse 18. Slaves, in reverent fear of God, submit yourself to your masters, not only to those who are good and considerate, but also to those who are harsh. Please convince me that this is the word of God and not the word of slave masters to control their slave. Convince me, lah. Well, hallelujah. If you are a proud Christian, type amen. If after reading these scriptures and nothing struck your heart and mind that something is not right, type amen. If you can't type the amen with proud heart, it simply means that we are on the same page. You just don't want to accept it. How can you tell me this story? Now, mo mọ̀ pé gbogbo wa pátápátá láti ń bọ́ nínú oko ẹrú láì má fi èèyàn kan sílẹ̀. Mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní tiwa, ọ̀rọ̀ wa ò ní dojúrú. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò wípé a kú bójú ọjọ́ ṣe rí. Báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Ṣẹ́yìn náà lè bá wa ṣe àmì wípé àwọn colleagues ń kọ́ o, àwọn ò ní lọ òkè òdè náà máa wà ṣáàlì because ọmọ wa, àbúrò wa, aráalé wa ó wà nínú ẹ̀nà. Ìyẹn la máa fi mọ̀ wípé ẹlẹ́dàá àwọn èèyàn gba àbọ̀dé yẹn mọ́ ń sìn. Ojú ti bẹ̀rẹ̀ sí ní là. Ẹni tó bá kún fẹ́ lọ sọ́dọ̀ babaláwo, kúkún mọ̀ kí ọ̀dọ̀ babaláwo lòun kúkún lọ straight away. Because aláàfáà òun náà ti fi babaláwo tẹ, ṣọ́ọ̀ṣì òun náà ti fi babaláwo tẹ.
kọ́lọ́hún kó ṣe dáadáa fún wa. Ẹbí mélòó lẹ ti máa ń lọ tó jẹ́ pé máa ń lọ káàkiri ní gbogbo àgbáyé tẹ́kàn wọn máa lọ tó máa wá approach ẹ pé gbà fún Fá tàbí kó gbà fọ́rùnmìlà, èwo náà máa gbà fún ní ṣé ọ̀run bóyá Ọ̀rúnmìlà ṣé Ifá ló rán Ọ̀rúnmìlà wá bóyá wọn ní kò gbà fún Ọ̀rúnmìlà wípé o ti wá lọ lọ́jọ́ kan wá gbà fún Ọ̀rúnmìlà ìgbà báyìí la máa ń ṣe prayer ṣọ́ọ̀ṣì wa lélẹ́yìn níbì kan. No, that is way of life. Way of life. Wọ́n dẹ̀ mọ Ọlọ́run, wọ́n dẹ̀ ń ké pe Ọlọ́run. That is way of life. Lọ́nà táwọn bá fi ń pe Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni èyí tí mo sọ wípé àwọn sick báwọn náà ṣe rí náà ni. Àìmọye àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn. Àwọn Abraham religion náà gan pàápàá gan. Àwọn Jew. Àwọn gan ò ní kó wá gbẹ́sìn kó wá gba ẹ̀sìn. No, ẹ̀sìn because ẹ̀sìn culture ti pẹ̀lú ẹ̀sìn yẹn. Kò sí tó bá yẹ fẹ́ lọ gbẹ̀sìn ẹlẹ́sìn culture náà máa wà nínú ẹ̀. Ìyẹn ló fi jẹ́ wípé Ọlọ́run má jẹ́ kí tiwa kó parun. Tèmi àti yín ò ní parun. Mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣagbátẹrù lórí program wa. Ẹ̀yin tẹ́ bá wa like, ẹ̀yin tẹ́ bá wa fi comment sílẹ̀, ẹ̀yin tẹ́ bá wa share. Ẹ̀yin tó jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ṣe máa darapọ̀ mọ́ wa náà, a kí gbogbo yín pé a kú bójú ọjọ́ ṣe rí. God bless you. Ẹ wo bóúnjẹ ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tẹ́ ebi pa kú. Ẹ wo báwọn ènìyàn ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tí àdágbé àti àdásọ̀ ń pa. Ṣé tíríbùtù wọn yóò wá pọ̀ jù fẹ́ni tẹ́ ò rí ti ẹ̀rọ nígbà tó ń bẹ láyé? Ẹ̀yẹ èèyàn wọ̀nyí ẹ̀ ń sunkún fóòkù ẹ̀dẹ̀ kórìíra ẹni tó ń bẹ láyé. Ẹ jọ ẹ celebrate mi nígbà tí mo ń bẹ láyé. Ẹ support mi nígbà tí mo lè rí. Encourage me nígbà tí mo ń bẹ láyé. Tó bá jẹ́ pé bá a ṣe péjọ sìnkú la ṣe péjọ fìfẹ́ hàn aláyé, ìbá ti dára ayé ìbá ti dùn jù láti gbé.